A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Ọjọ́ 49 tí Mojísọ́lá Meranda lò gẹ́gẹ́ bí agbẹnusọ ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Èkó wá sópin lánàá ọjọ́ Ajé lẹ́yìn tí àwọn aṣòfin tún Mudashiru yàn láti darí wọn. Ìgbésẹ̀ yìí ní í ṣe pẹ̀lú ìgbìmọ̀ tí àwọn gómìnà àná fún ìpínlẹ̀ Ògùn àti Ọ̀ṣun darí, Olóyè Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà àti Olóyè Bísí Àkàndé, bí wọ́n ti dá sí ìjà adarí tó ń jà ròhìnròhìn fún bíi 50 ọjọ́. Ọ̀sẹ̀ tí ó kọjá ni àwọn àgbààgbà ẹgbẹ́ tí Ààrẹ Bọ́lá Tinubu yàn wípé kí wọ́n lọ wá ojútùú sí ìṣòro ilé ìgbìmọ̀ tí ó bẹ̀rẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe yọ Ọbaṣá nípò ní ọjọ́ 13 oṣù Kínní ọdún 2025. Ọbaṣá wà ní United States nígbà tí wọ́n yọ ọ́ nípò, fi igbákejì rẹ̀ Meranda rọ́pò rẹ̀. Ìgbésẹ̀ tí Ọbaṣá fárígá lé lórí bí ó ti kàn sí ilé-ẹjọ́ láti tako ìyọnípò rẹ̀. Níbi ìpàdé tí ó kọ́kọ́ wáyé lánàá nínú àyíká ọgbà ilé ìgbìmọ̀ ni a ti rí Ọbaṣá, Meranda pẹ̀lú àwọn aṣòfin yòókù bí wọ́n ti ní ìpàdé pẹ̀lú agbẹjọ́rò ìjọba ìpínlẹ̀ Èkó Agbamòfin Lawal Pedro àti àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Èkó tí alága Cornelius Ọ̀jẹ́làbí darí. Lẹ́yìn èyí ni ìpàdé ilé ìgbìmọ̀ ṣẹ̀ṣẹ̀ wáyé níbi tí Meranda ti kọ̀wé fi ipò sílẹ̀. Bákan náà ni àwọn adarí yòókù tí wọ́n yàn lábẹ́ Meranda náà kọ̀wé fi ipò sílẹ̀ títí kan igbákejì agbẹnusọ Mujid Fatai àti olórí Adámọ̀lẹ́kùn Chief Whip Ọ̀kánláwọ̀n Sanni. Nínú ọ̀rọ̀ ìkọ̀wé fipò sílẹ̀ rẹ̀ ni Meranda ti ní ìpinnu òun wáyé fún àǹfààní ìjọba tiwantiwa àti láti dènà fàákájà mìíràn láàrin ilé ìgbìmọ̀. Ó ní ipò adarí nílò ìfarajìn, kíkọ̀wé fi ipò sílẹ̀ sì ṣe pàtàkì láti mú àlàáfíà jọba. Meranda tẹ̀síwájú wípé òun fi apá kan gba ipò adarí ní ọjọ́ 13 oṣù Kínní ọdún 2025. Òun tún fi apá kejì yọ̀ǹda ipò kí ó má bàa ṣe àkóbá fún ìjọba ilé, nítorí ilé ni ó ní agbára jù. Ó wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ilé fún òye àti àtìlẹ́yìn wọn. Ọbaṣá, tí wọ́n ṣe ìbúra tuntun mìíràn fún, náà jẹ́jẹ̀ẹ́ wípé ilé ìgbìmọ̀ yóò tẹ̀síwájú láti máa ṣe òfin tí yóò mú ìlọsíwájú bá ìpínlẹ̀, bí ó ti dúpẹ́ lọ́wọ́ Olóyè Àkàndé àti Ọ̀ṣọ́bà fún akitiyan wọn láti yanjú ọ̀rọ̀. Lẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ ni Ọbaṣá sún ìpàdé síwájú láì fi ọjọ́ sí indefinitely. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Ayédatiwa ti bu ọwọ́ lu ìgbàsíṣẹ́ 1,000 olùkọ́ sẹ́kọ́ńdírì ní ìpínlẹ̀. Bákan náà ni gómìnà yanjú àti gba 1,000 olùkọ́ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde àná láti ọwọ́ akọ̀wé àgbà Ebenezer Adéníyàn, ìgbésẹ̀ gómìnà yìí ń wáyé lẹ́yìn tí wọ́n parí gbogbo ètò ìgbanisíṣẹ́ ọ̀dọ̀ àjọ Teaching Service Commission (TSCOM). Ìròyìn jábọ̀ wípé TSCOM ṣe àgbéyẹ̀wò ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn tí wọ́n fi orúkọ sílẹ̀ fún iṣẹ́ olùkọ́, àti àwọn tí ó pegedé ni yóò bẹ̀rẹ̀ ìforúkọsílẹ̀ documentation lójú ẹsẹ̀. Àtẹ̀jáde ọ̀hún tẹ̀síwájú wípé gómìnà bu ọwọ́ lu ìgbàsíṣẹ́ olùkọ́ 1,010 sí sẹ́kọ́ńdírì àti 1,000 sí primary ní ọdún tí ó kọjá, tí ó ṣe àpẹẹrẹ ìbẹ̀rẹ̀ ìgbanisíṣẹ́ mìíràn láti ọ̀dọ̀ àjọ TSCOM àti SUBEB. Ọjọ́ Ẹtì tí ó kọjá ni gómìnà bu ọwọ́ lu final list àwọn ti sẹ́kọ́ńdírì, bí àgbéyẹ̀wò ṣe ń lọ lọ́wọ́ lórí ti primary school. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ẹgbẹ́ alágbàtà epo Petroleum Retailers Outlet Owners Association of Nigeria (PETROAN) ti gbóríyìn fún ilé epo NNPC látàrí bí wọ́n ṣe ṣe àdínkù owó jálá epo bẹtiró kúrò ní ₦920 bọ́ sí ₦875. Ẹgbẹ́ yìí ní ìgbésẹ̀ yìí yóò ṣe àdínkù àjàgà owó níná ọrùn ọmọ orílẹ̀-èdè láàrin ọ̀wọ́ngógó tó ń lọ lọ́wọ́. Nínú àtẹ̀jáde àná ni ààrẹ PETROAN, Dókítà Billy Gillis-Harry, ti ní ìgbésẹ̀ yìí yóò jẹ́ ìrọ̀rùn ńlá fún ọmọ Nàìjíríà.
ó ní yóò mú àdínkù bá owó oúnjẹ. Bákan náà ni ẹgbẹ́ yìí gbóríyìn fún iléeṣẹ́ ìfọpo Dangote lórí bí ó ṣe gbà láti dá ₦65 padà fún àwọn ilé epo tí àlékún owó jálá epo kó bá, lẹ́yìn tí Dangote ṣe àdínkù owó jálá epo sí ₦825 látorí ₦890. Iléeṣẹ́ Dangote kéde wípé àwọn alágbàtà tí wọ́n ra epo lọ́wọ́n lọ́wọ́ ojúlówó alágbàtà yóò ní àǹfààní sí owó dídá padà. Dangote ní àwọn jẹ gbèsè bílíọ̀nù $16 láti mú kí ìdápadà yìí wáyé. Èyí ni wọ́n fi ṣe àpẹẹrẹ àfojúsùn wọn àti mú owó epo wálẹ̀ fún ìgbáyégbádùn ará ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Sínátọ̀ Orji Uzor Kalu ti ní ọmọ orílẹ̀-èdè kò hu ìwà dáadáa sí adarí ológun àná Ibrahim Babangida lẹ́yìn tí ó yọ̀ǹda ìwé àpilẹ̀kọ tí ó pe àkọlé rẹ̀ ní ìrírí rẹ̀ lẹ́nu iṣẹ́ ìlú. Láti ìgbà tí Babangida ti ṣe àfihàn wípé MKO Abiola ni ó jáwé olúborí níbi ìdìbò ààrẹ ọdún 1993, ṣùgbọ́n tí ìjọba rẹ̀ wọ́gi lé ní awuyewuye ti bẹ́ sílẹ̀ tí àwọn kan ń ṣe àríyànjiyàn wípé ó ti pẹ́ jù kí Babangida tó sọ̀rọ̀. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò orí ẹ̀rọ amóhùnmáwòrán Channels àná ni Kalu tó ń ṣaṣojú Abia North ní ilé ìgbìmọ̀ ti gbè lẹ́yìn Babangida. Bí ó ti ní ó yẹ kí wọ́n gbóríyìn fún un pẹ̀lú ìgboyà tí ó ní láti sọ gbogbo nǹkan wọ̀nyí. Kalu ní ìtàn Babangida kò tíì parí, òun fẹ́ kí ó túbọ̀ tẹ̀síwájú nítorí àwọn kan máa wà tí wọ́n máa sọ fún Babangida kí ó má yọ̀ǹda agbára fún MKO. Ó ní Babangida tìkálára rẹ̀ wá sí gbangba wálíà wá sọ ohun tí ẹnikẹ́ni kò sọ rí. Fún àpẹẹrẹ, ó ní ìdìtẹ̀gbàjọba ọdún 1966 kì í ṣe láti ilẹ̀ Ìgbò. Bẹ́ẹ̀, tipẹ́tipẹ́ ni ará ìlú ti mú àwọn ará ilẹ̀ Ìgbò lọ́tàá wípé àwọn ni wọ́n pètepèrò ìdìtẹ̀gbàjọba, ẹ̀ṣẹ̀ tí wọn kò ṣẹ̀. Kalu rọ Babangida kí ó kọ apá kejì ìwé yìí kí ó sì ṣàlàyé ipa tí àwọn ológun yòókù kó lórí fàákájà ìdìbò June 12, 1993, kí gbogbo wọn wá sọ òtítọ́ tí ó dìrọ̀ mọ́ wíwọ́gi lé ìdìbò June 12 fún ọmọ Nàìjíríà. Kalu ní òun mọ̀ wípé inú ewu ni Babangida wà ní ìgbà náà. Bí a bá ṣèrántí ọ̀nà tí ó bá kúrò lórí àlééfà, ìyẹn á jẹ́ kí a mọ̀ wípé ewu wà. Ó wá gbóríyìn fún Babangida lórí bí ó ṣe yọ àwọn ará ilẹ̀ Ìgbò kúrò nínú ìkùnsínú. Bí ó ti ní ìtùnú ni ó yẹ kí àfihàn Babangida jẹ́, kì í ṣe láti ṣí ojú egbò sílẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìjọba ìpínlẹ̀ Èkó ti padà ṣọwọ́ sílẹ̀ fún àwọn awakọ̀ epo lábẹ́ ọ̀mbrádà Nigerian Union of Petroleum and Natural Gas Workers (NUPENG), IPMAN àti NATO bí wọ́n ṣe fagilé ètò Electronic Call-up System ní ojúnà Lekki sí Ẹ̀pẹ́. Nínú àtẹ̀jáde òní láti Ministry of Transportation ní ìjọba ìpínlẹ̀ Èkó ti ní àwọn figi gún e-call-up láti fi ààyè gba NUPENG, IPMAN àti NATO láti ní ìjíròrò pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ wọn. Wọ́n ní àwọn adarí ẹgbẹ́ yìí ti ṣèlérí àti bá àwọn ọmọ ẹgbẹ́ wọn sọ̀rọ̀ kí wọ́n tẹ̀lé gbogbo àṣẹ bí wọ́n ṣe ń tẹ̀síwájú nínú ìjíròrò wọn pẹ̀lú ìjọba. Àwọn méjèèjì ni wọ́n jọ fẹnukò lórí pàtàkì e-call-up láti ṣe àmójútó ìrìnnà ọkọ̀ ní ojúnà márosẹ̀ Lekki sí Àjà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Àwọn adarí Kogi Consultative Assembly ti rọ Sínátọ̀ Natasha Akpoti-Uduaghan kí ó tọrọ àforíjì lọ́wọ́ ààrẹ ilé ìgbìmọ̀ Godswill Akpabio lórí ẹ̀sùn ìbálòpọ̀ tí ó fi kàn án pẹ̀lú àwọn ẹ̀sùn mìíràn tí ó pè tako Akpabio. Àwọn ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀ àná àti lọ́wọ́lọ́wọ́ tí wọ́n wá láti ìpínlẹ̀ Kogi ni wọ́n rọ Natasha kí ó tọ ọ̀nà iyì tọrọ àforíjì lọ́wọ́ adarí ilé ìgbìmọ̀. Honorable Kabir Mohammed ni ó ké sí Natasha kí ó kó ọ̀rọ̀ rẹ̀ jẹ yẹ̀bá kúrò nínú ìgbésẹ̀ tí ó lè fa àkóbá fún iṣẹ́ òṣèlú rẹ̀. Mohammed ní lẹ́yìn àgbéyẹ̀wò lórí bí nǹkan ṣe ń lọ sí láàrin ọmọ wọn, ìyàwó wọn, arábìnrin wọn Sínátọ̀ Natasha Akpoti-Uduaghan àti ààrẹ ilé ìgbìmọ̀ ni àwọn rí wípé ó jẹ̀bi ẹ̀sùn. Ohun tí ó tọ́ ni kí àwọn tọ́ sọ́nà
kí ó tọrọ àforíjì kí ó sì fòpin sí làásìgbò gẹ́gẹ́ bí onímọ̀ àti olóye olóṣèlú tí ó jẹ́. Wọ́n ní ó ti tọmọdé bọ̀ nítorí òye kò yé dáadáa. Wọ́n ní kò bójúmu kí ọmọ ẹgbẹ́ máa tako adarí látàrí wípé ó bá wí lásán. Mohammed tẹ̀síwájú wípé kò lẹ́tọ̀ọ́ fún Natasha láti kan Akpabio lábùkù lẹ́yìn tí wọ́n ti pẹ̀tù sí àwọn méjèèjì nínú níbi ọ̀rọ̀ ti jẹyọ nínú ilé ìgbìmọ̀. Èyí kò bójúmu rárá. Ó ní àwọn kò gbè lẹ́yìn ààrẹ ilé ìgbìmọ̀, ṣùgbọ́n ó yẹ kí Natasha ti ṣe àfisùn lójú ẹsẹ̀ tí ìṣẹ̀lẹ̀ ìbálòpọ̀ ti wáyé, kì í ṣe nígbà tí wọ́n bá wí fún nǹkan mìíràn ni ó yẹ kí ó ṣẹ̀ṣẹ̀ máa ṣe àwáwí. Ẹgbẹ́ yìí parí ọ̀rọ̀ wọn pẹ̀lú ẹ̀jẹ́ láti dúró ti Natasha gẹ́gẹ́ bí aṣojú rere tí ó ṣeé fọkàn tẹ̀, ṣùgbọ́n kókó ibẹ̀ ni wípé kí ó tọrọ àforíjì láti fi yanjú ẹ̀gbin tí ó kó ara rẹ̀ sí, kí ó sì lè ṣe àfihàn rẹ̀ gẹ́gẹ́ bí aṣojú rere láwùjọ òṣèlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.